ọdún ọ̀la ń sọdún ẹ bá ń kí o orúkọ màlúrò ẹ bá ń kí Ayadéwùsì ẹ bá ń kí o evangelist ló jẹ́ ẹ bá ń kí Èdù àjọ̀dún ọ̀la ò lè sẹ́mi sí ọdún ọ̀la ń sọdún ẹ bá ń kí ọmọ wọn nílùú Ìbàdàn ẹ bá ń kí o aya wọn l'Abẹ́òkúta ẹ bá ń kí Èdù àjọ̀dún ọ̀la ò lè sẹ́mi sí ọdún ọ̀la ń sọdún ẹ bá ń kí ọmọ Òkè Ìbàdàn o ọmọ Òkè Ìbàdàn ọmọ Òkè Ìbàdàn o ọmọ Òkè Ìbàdàn ọdún ọ̀la ò lè mí dèmí o ọmọ Òkè Ìbàdàn.